Felifeli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ọpẹ́ ní fọlọ́run ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba tí ó máa bẹ nígbà tí ayé bá ń já ayé mọ́. Títóbi ni fún ọlọ́run ọba o, títóbi ni fún ọlọ́run ọba tí ò ní ẹni tó ń pè kó tó ṣe ogun tó bá fẹ́ ṣe. Wí bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ń lò. Wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ló fi dá ojú òfurufú, ló fi dá ẹyẹ inú oko, ló fi dá ẹyẹ ojú òfurufú, ló fi dá ẹranko tó wà ní oko, ló fi dá àwọn igi ńláńlá, ló fi dá àwọn ẹ̀dá ènìyàn, ló fi dá gbogbo tó dá pátápátá. Wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba yìí ń lò, tí à ń pè ní kún fáyàkùn. Nígbàkúgbà tọ́lọ́run bá ti máa jẹ́ bẹ́ẹ̀, àbí ẹni tó bá mọ tọ́lọ́run pọ̀, ẹni tó bá mọ nǹkan tọ́lọ́run rò pọ̀ tó papọ̀ mọ́ra wọn tó fi dá omi, ó lè jẹ́ ká mọ̀. Ẹni tó bá sì mọ nǹkan tọ́lọ́run papọ̀ mọ́ra wọn tó fi dá afẹ́fẹ́, ẹni yẹn lè jẹ́ ká mọ̀. Ẹni tó bá sì mọ tọ́lọ́run papọ̀ mọ́ra wọn tó fi dá iná, náà ni comrade Quadri Ọláwálé. Mo kí gbogbo ojú tí ó ń wò mí pátápátá àti etí tí ó ń gbọ́ mi pé ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bákan náà etí tí ẹ fi ń gbọ́ mi kò ní di. Àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Lórí ìkànnì ìròyìn Felifeli TV ní a wà, tí a ti ń gbóhùn sáfẹ́fẹ́ láti jọ máa bu omi ọgbọ́n mu. Ọ̀rọ̀ tó lọ ni a pe àkọlé ètò lórí ìkànnì ìròyìn Felifeli TV. Níbo là ń lọ lọ́jọ́ ti tòní? Ibi tá à ń lọ ò ní pọ̀. Ẹ kúkú ti mọ̀ pé a máa bá téètéèté ni. Ibi tá à ń lọ ò ní pọ̀. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ nípa ìjọba ìpínlẹ̀ tí àwọn rep tí wọ́n gbé jáde lẹ́nu bíi ọjọ́ mẹ́ta sí mẹ́rin sẹ́yìn ni a fẹ́ pẹ̀kẹ́lù. Ṣé lóòótọ́ ni à ń fẹ́ ìjọba ìpínlẹ̀ sí? Ẹ mọ̀ pé 36 state la ti ní tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sì tún wá sọ wípé wọ́n dábàá 36 náà again, pẹ̀lú olú-ìlú Àbújá yóò wá jẹ́ 37. So tá a bá mú 36 mọ́ 37, tá a bá mú 36 mọ́ yóò máa fún wa ní 77. Tá a bá mú 36 mọ́ again yóò máa fún wa ní 77. Ó fi hàn wípé ká máa retí 77 state ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ká tó lọ síbẹ̀, àwọn Afẹ́nifẹ́re wọ́n sọ̀rọ̀, wọ́n ní kì í ṣe tó kàn wá kù ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí nìyẹn. Bẹ́ẹ̀ náà ni àwọn Árèwá, àwọn náà sọ̀rọ̀ o. Wọ́n ní kì í ṣe tó kàn wá kù ní orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Àwọn Afẹ́nifẹ́re tiẹ̀ sọ, wọ́n ní gbèsè pọ̀ lọ́rùn Nàìjíríà àti wípé true federalism làwọn nígbàgbọ́ nínú ẹ̀. Pé àwọn ò nígbàgbọ́ nínú pé kí wọ́n tún dá state míì sílẹ̀ sí tí a mọ̀ sí ìjọba ìpínlẹ̀. Wọ́n láwọn ò nígbàgbọ́ nínú ẹ̀ pé kán dá míì lẹ̀ sí. Bẹ́ẹ̀ náà ni àwọn Árèwá náà sọ̀rọ̀. Wọ́n láwọn náà ò fi taratara nígbàgbọ́ nínú ẹ̀. Wọ́n nítorí pé bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ṣe sapá kan jà mọ́ lásìkò tá a wà yìí, wípé bọ́kàn dá ìjọba ìpínlẹ̀ sílẹ̀ pé kò sí nǹkan kan tí ó fẹ́ mú bá wa. Afẹ́nifẹ́re tiẹ̀ tún sọ̀rọ̀, wọ́n ní ṣé àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ti jẹ gbèsè sí ọrùn ìpínlẹ̀ wọn, pé báwo ni wọ́n ṣe fẹ́ yanjú àwọn gbèsè wọ̀nyí. Pé gbogbo eléyìí ló yẹ kí ìjọba àpapọ̀ kán kọ́kọ́ mú ojú tó, pé kì í ṣe tó kàn wá kù níjọba ìpínlẹ̀ nìyẹn. Kódà àwọn Árèwá àwọn náà tún sọ̀rọ̀, wọ́n ní
local government tí ó wà nílẹ̀ ta ní 744 local government tó wà nílẹ̀ pé nǹkan ò tíì rọ̀ṣọ̀mù fún wọn tó pé ṣé ìjọba ìpínlẹ̀ ló wá kàn tó yẹ ká dá sílẹ̀ pé kíjọba àpapọ̀ àti àwọn ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n ń gbé yẹ̀wò kí wọ́n já mi lórí ẹ̀. Tí a ò bá sì gbàgbé, Tajudeen Abbas tó jẹ́ Speaker of the House kò sí lórí ìjókòó, igbákejì ẹ̀ ni ó wá ṣojú fún un nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin, igbákejì ẹ̀ ló wá ṣojú fún un tí igbákejì ẹ̀ sì ka gbogbo ìpínlẹ̀ náà tí wọ́n fẹ́ dá sílẹ̀ lọ́kan-ò-jọ̀kan. Ṣùgbọ́n kì í wá ṣe ẹnu mi lẹ́ ti gbọ́ bí wọ́n ṣe ka gbogbo ìpínlẹ̀ náà kalẹ̀ lọ́kan-ò-jọ̀kan. Ẹ jẹ́ kẹ́ni tó kà á fúnra ẹ̀, ẹ jẹ́ kó kà á kẹ́yin aráalé lè gbọ́ bó ti lọ, kẹ́yin náà sì lè fojú ìwòye tiyín wò ó. Ṣé lóòótọ́ ni ìjọba ìpínlẹ̀ ṣé n tó kàn lọ́rọ̀ wa nìyẹn àbí ètò ọrọ̀ ajé tó da gẹgẹ, àbí àwọn ìjọba ìpínlẹ̀ tí ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tí ò sámójútó tó àti eléyìí tó péye. Lókè lọ́hùn, ẹ jẹ́ á wo ohun tí ó sọ. Measures on creation of states and local government before the House of Representatives Committee on Review of the Constitution of the Federal Republic of Nigeria, 1999 as amended. This is to inform members of the House of Representatives Committee on the Review of the Constitution that the House of Representative Committee on the Review of the Constitution of Nigeria 1999 as authored has received legislative proposals for the creation of states and local government areas in the following order. North Central. Proposed states: Benue Ala State, from the present Benue State; Okun State, from the present Kogi State; Okura State, from the present Kogi State; Confluence State, from the present Kogi State; Akpa State, from Benue South Senatorial District; Upper State, from the present Benue State; a 37th state to be named Federal Capital Territory, Abuja State. Northeast. Proposed states: Amana State, from the present Adamawa State; Katankun State, from the present Bauchi State; Savannah State, from the present Borno State; Muri State, from the present Taraba State; from the Northwest, New Kaduna State, from the present Kaduna State; Gurara State, from the present Kaduna State; Tiga State, from the present Kano State; Kainji State, from the present Kebbi State; Hari State, from the present Kano State. Southeast. Etiti State as the 6th state in the Southeast geopolitical zone. Adada State, from the present Enugu State of Nigeria. Orashi State
as the sixth state in the Southeast geopolitical zone. Orlu State from the southeastern region of Nigeria. Aba State from the southeastern region of Nigeria. South-South. Proposed state. Ugoja State from the present Cross River State. Warri State from the present Delta State. Bori State from the present Rivers State. Obolo State from the present Rivers and Akwa Ibom State. From the southwest, proposed states: Toru Ebe State from the present Delta, Edo and Ondo State. Ibadan State from the present Oyo State. Lagoon State from the present Lagos State. Ijebu State from the present Ogun State. Lagoon State from the present Lagos State and Ogun State. Ibadan State from the present Oyo State. Okogun and Ife Ijesha State from the present day Ogun, Oyo, and Osun State. The committee has reviewed the proposals for the creation of new states in accordance with Section 8, Subsection 1 of the Constitution of the Federal Republic of Nigeria, 1999, as amended. This section outlines specific requirements that must be fulfilled to initiate the process of state creation, which include the following: new state and boundaries. 1. An act of the National Assembly for the purpose of creating a new state shall only be passed if a request supported by at least 2/3 majority of members representing the area demanding the creation of the new state in each of the following, namely, the Senate and the House of Representatives, the House of Assembly in respect of the area, and the Local Government Council in respect of the area, is received by the National Assembly. Local government. Advocates for the creation of additional local government area are only reminded that Section 8 of the Constitution of the Federal Republic of Nigeria, as amended, applies to this process. Specifically, in the accordance with Section 8.3 of the Constitution, the outcome of the votes of the state houses of assembly and the referendum must be forwarded to the National Assembly for further legislative action. Proposals shall be resubmitted in strict adherence to these stipulations. Submit 3 hard copies of full proposal and memoranda to the Secretariat of the Committee at room H331, House of Representatives, White House, National Assembly Complex, Abuja, not later than Wednesday, 5th of March, 2025. Soft copies must also be sent electronically to the committee's email address at info@hccr.gov.ng. For further information, please contact the committee clerk on 08069232381. The committee remains committed to supporting legitimate efforts that align with constitutional provisions and will only consider proposals that comply with the stipulated guidelines. This is coming from the clerk of the Committee on Constitution. Ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin èrò wòran pátápátá. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu igbákejì Speaker of the House orílẹ̀-èdè wa Nàìjíríà nípa bí wọ́n ṣe fẹ́ pín àwọn state wọ̀nyí àti proposed bill tí oníkálukú wọn mú wá lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe fẹ́ pín state. Àkọ́kọ́ náà, a ní
36 states lórílẹ̀-èdè Nàìjíríà tí olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà Àbújá tó fi jẹ́ 37 states. Ní state kọ̀ọ̀kan gbogbo wọn ni wọ́n ní àlùmọ́ọ́nì ìyẹn mineral resources. Kò sí state kan tá a máa dé ní Nàìjíríà tí wọn ò ní mineral resources. Bẹ́ẹ̀ ni láwọn state kọ̀ọ̀kan yìí, state tó ní ilẹ̀ jù lórílẹ̀-èdè Nàìjíríà òhun ni Niger State. Àwọn ni landmarks tí wọ́n tóbi jù ní Niger State. Ìbàdàn ni the largest city in West Africa. Now, tí a bá wo àwọn local government tó wà nínú state kọ̀ọ̀kan, Ọ̀ṣun state wọ́n ní 30 local government. Nínú Ọ̀ṣun state tán ní 30 local government yìí, wọ́n fẹ́ yọ Ìjẹ̀ṣà àti àwọn kọ̀ọ̀kan, wọ́n fẹ́ fi yọ state kan. Ondo state wọ́n ní just 18 local government. Lóòótọ́ tá a bá ní ká wò ó wípé ṣé bọ́n ṣe fẹ́ pín state ṣé kò dáa àbó dáa, ojú méjì náà ni. Ojú àkọ́kọ́ témi fi wò ó dáa, ṣùgbọ́n ṣé kìí ṣòṣèlú ná fẹ́ fi ṣe? Nítorí n tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, tí a bá wo àwọn orílẹ̀-èdè míì bí àwọn Estonia, tá a wo Estonia, kódà láwọn Áfríkà wa ńbí tá a wo bí àwọn Congo, Niger nílẹ̀ tó tóbi ni, èrò inú Niger ò pọ̀. Tá a wo bí àwọn Mauritania, àwọn ìlú wọ̀nyẹn kéré. Àwọn bíi Mauritania yẹn, àwọn bíi Botswana tá a wò wọ́n, àwọn country tí mò ń dárúkọ yìí, àwọn míì gbogbo country míì tá à ń dárúkọ yìí wọn ò tó Ondo state, ká má tíì lọ sí Ìbàdàn àbí Niger state, ká má tíì lọ sáwọn ibẹ̀ yẹn, wọn ò tó Ondo state. Ekiti state, Ekiti, wọ́n ní just 14 local government lÉkìtì. Kwara state wọ́n ní 16 local government. Despite pé Kwara ní ilẹ̀, wọ́n ní 16 local government. Ṣé ó yẹ kí Kwara lè ní 16 local government? Ká kọ́kọ́ wò ó báyẹn, ṣé ó yẹ kán lè ní 16 local government? Ṣé ó yẹ kán, ẹ mọ̀ pé lára Kwara yẹn làwọn Ìgbóònà wà, àwọn Ọ̀fà àtàwọn ìlú kọ̀ọ̀kan nínú tó jẹ́lẹ̀ Yorùbá, àwọn bíi Sàárẹ́ ló wà. Kwara gangan fẹ̀kẹ̀tẹ́lẹ̀ náà Yorùbá ni, ṣùgbọ́n due to pé bọ́n ṣe pín mára North Central. Ká wá wo Ondo state, a ní 18 local government. Tá a bá wo distance tó wà láàrin Ondo sí Àkókó, ó jìnnà. Ìyẹn north, ìyẹn Ondo north nìyẹn. 3 senatorial district la ní l'Ondo state. A ní Ondo central, Ondo north àti Ondo east. A ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn la ní l'Ondo. Ondo lásán, local government wọn ó yẹ kó ju 18 local government lọ. Wọ́n kọ́ lè emphasize sí ọ̀rọ̀ tí àwọn Afẹ́nifẹ́re sọ wípé n tá a need ni true federalism, pé kìí ṣe state pínpín, àti ọ̀rọ̀ tí àwọn Árèwá sọ. Àwọn Árèwá ò sọ pé àwọn need true federalism. N táwọn sọ ni wípé kìí ṣe àsìkò yìí ni ó yẹ ká sọ pé wọ́n fẹ́ máa pín àwọn ìpínlẹ̀ míì, pé rárá
pé gbèsè pọ̀ lọ́rùn Nàìjíríà pé àti pé àwọn ìpínlẹ̀ tó wà gan kò tíì function tó, kò tíì sí development gidi ńbẹ̀, n táwọn sọ ń tiwọn nìyẹn. Náà ká wá padà sí ti orí Afẹ́nifẹ́re. Kí n tó wá lọ sí torí Afẹ́nifẹ́re, ẹ́ rí i pé ńgbà tí President Bọ́lá Ahmed Tinubu wà lórí ipò gómìnà nípínlẹ̀ Èkó, ẹ́ rí i pé wọ́n dá àwọn ìpínlẹ̀ kan lẹ̀, àwọn ìjọba ìbílẹ̀ lẹ̀. 20 local government ló wà nínú Lagos State tí wọ́n sì recognize dìísìn. Ẹ́ rí i pé Bọ́lá Ahmed Tinubu láyé ètò ìṣèjọba ńgbà tán wà ní gómìnà, wọ́n tún dá àwọn 20 ìbílẹ̀ míì sílẹ̀, 20 local government míì. Ṣùgbọ́n tó fàjà láàrin bàbá yìí àti Ọbásanjọ́ ńgbà yẹn. Gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jáde pé Ọbásanjọ́ ìkà ni, kò wúlò ni, kò fẹ́ kí Yorùbá tẹ̀síwájú. Àkọ́kọ́ ná, ṣé lóòótọ́ ni Ọbásanjọ́ ò fẹ́ kí Yorùbá tẹ̀síwájú ńgbà yẹn? Nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wà ńbẹ̀, tó bá máa fi di May yóò pọ́dún 2. Kí ló dé tí wọn ò ti kọ́kọ́ gbé bíìlì tìyẹn wá? Àwọn local government tí wọ́n ti create yẹn kí wọ́n sọ di local government ní National Assembly. Ìbéèrè tí mo fẹ́ bi gbogbo wa nìyẹn. Kí ló dé tí wọn ò ti sọ di local government nísànsán ní National Assembly? Olóògbé Olúwarótìmí Ọdúnayọ̀ Akérédolú, former governor Ondo State, kí igbákejì ẹ̀ tó di gómìnà, àwọn náà láwọn dá ìjọba onídàgbàsókè irú eléyìí tí Tinubu dálẹ̀ l'Ékòó ńgbà yẹn, àwọn náà láwọn dá a sílẹ̀ l'Óǹdó. Amòfin ní Akérédolú nígbà tá a dìbò chairmanship l'Óǹdó lóṣù tó kọjá báyìí. 18 local government péré la mà ti dìbò. 30 LCDA tí wọ́n create pẹ̀lú ẹ̀, wọn ò mà dìbò ńbẹ̀. L'Ọ́ṣun State the same thing. Arẹ́gbẹ́ náà create tiẹ̀ nígbà yẹn. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí wọ́n fi ń create ẹ̀, kò yé aráàlú, à ń wò ó pé àǹfààní ńláńlá ni wọ́n ń ṣe fúnlẹ̀ Yorùbá tí wọ́n ń create local government míì sí. Àwọn local government yẹn ò mà function báyìí. Owó tí wọ́n ń fún àwọn local government tí ó jẹ́ ojúlówó, according to nígbà tí wọ́n lọ sí court tí wọ́n ní kán fún àwọn local government ní autonomy, according to ohun tí wọ́n sọ, wọ́n ní lára owó tí wọ́n bá fún local government eléyìí tá a recognize láti through National Assembly wá sí state, pé lára rẹ̀ ni wọ́n á ti máa yọ fún àwọn local government LCDA tí àwọn gómìnà create pẹ̀lú agbára tó wà lápá àwọn. Ẹ jọ̀ọ́, ṣé kò yẹ ká kọ́kọ́ dúró sórí òótọ́? Ṣé kò yẹ ká máa ṣe nǹkan according to constitution tó bá jẹ́ pé lóòótọ́ làwọn aṣíwájú wa tá a lá ní yìí wọ́n ń tẹ̀lé constitution bó ṣe yẹ kán tẹ̀lé? At least nígbà tí wọ́n fẹ́ create local government LCDA l'Ondo State ní nǹkan bí ọdún 4 sẹ́yìn, mo lọ sórí rédíò kan ńgbà yẹn tí wọ́n fọ̀rọ̀ wá mi lẹ́nu wò pé kí la rí sí local government tí wọ́n fẹ́ create. Mo jẹ́ kó yé wọn wípé local government tán fẹ́ create kò sí èso rere kankan tó lè so fún wa ju wípé báwo ni àwọn local government tó wà ńlẹ̀ ṣe máa function, tí wọ́n máa dúró sórí ọwọ́ wọn, sórí ẹsẹ̀ wọn, tí ò ní sí wípé under governor ni wọ́n wà. Lórí rédíò yẹn níjọ́ náà lọ́hùn, ẹnìkan ṣoṣo ló pè wọlé. Èèyàn tó pè wọlé pọ̀, ẹ má bínú, but ẹnìkan ló pè wọlé ló support ọ̀rọ̀ tí mo sọ. Wọ́n máa ń pe orúkọ ẹni tó pè wọlé nígbà yẹn tó support ọ̀rọ̀ tí mo sọ. Ẹni yẹn comrade náà ni, Comrade Bello Raufu lorúkọ ẹni yẹn ń jẹ́. Wọ́n máa ń pe rẹ̀ ní Comrade Bello Raufu tó ń gbé nípínlẹ̀ Ondo ṣùgbọ́n tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara.
bó ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn tó bá pè wọlé sórí ètò lórí rédíò l'Óǹdó. Ó ní tí comrade ń sọ olóòótọ́ ọ̀rọ̀ ni o, ó ní àwọn LCDA tán fẹ́ create ó ní kò lè nítumọ̀, kò mà nítumọ̀ dòní l'Óǹdó state, kò nítumọ̀. Ṣé ti rí àwọn tó jẹ́ gómìnà wa àtàwọn tó jẹ́ house of rep wa àtàwọn tó jẹ́ house of senate, wọ́n jọ ń ṣiṣẹ́ wọnú ara wọn nítorí wípé gómìnà ló máa ń nominate house of senate àti house of rep tó bá fẹ́ lọ ṣojú wa, gómìnà ló máa ń mú wọn. Loyalist gómìnà náà máa ń jẹ́. Tí wọn ò bá jẹ́ loyalist gómìnà kò síbi tí wọ́n ń lọ. Ṣé ẹni tó jẹ́ pé gómìnà ló lọ lóyà sí kò lóyà sí ìlú? Bíìlì wo lẹ fẹ́ kó gbé wá sílé ìgbìmọ̀ aṣòfin tó máa ṣe àwọn ọmọ ìlú ibẹ̀ láǹfààní? Kò sí. Àwọn Afẹ́nifẹ́re wọ́n sọ̀rọ̀ wọ́n ní true federalism la need lásìkò tá a wà yìí. Àwọn tó jẹ́ ọmọ Yorùbá wa wọ́n sì jókòó kalẹ̀, tán jẹ́ Yorùbá tán jẹ́ house of rep and senate, wọ́n sì jókòó kalẹ̀, wọn ò sọ̀rọ̀ nípa true federalism. Bíìlì tí wọ́n náà sponsor nílé ìgbìmọ̀ aṣòfin tí Tinubu gbé wá fún wọn tán ní value added tax, bá a ṣe máa pààrọ̀ tax bill tí wọ́n sponsor, a ti sọ̀rọ̀ lórí ẹ̀, kò sí àǹfààní kankan báyìí tó máa ṣe fún mẹ̀kúnnù. Nínú bíìlì yẹn wọ́n ní bọ́n ṣe ń pín owó pé ó máa jẹ́ kí apá àwọn òkè ọya kó jábọ́, pé kí ni apá òkè ọya ń contribute sí ọrọ̀ economy Nàìjíríà. Tá a bá wá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀, táráàlú ó sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ nílẹ̀ Yorùbá, ọtí náà máa ń sọ. Wọ́n ní ilé ìpọn ọtí ó wà ní Bíúrì tán ti ń pọn ọtí, ó wà n'Íbàdàn. Wọ́n á ní Bíúrì tán ti ń pọn ọtí, ó wà n'Iléṣà. Wọ́n ní Kánò ò gbà kán pọn ọtí, bọ̀ owó ọtí tán ń pín nílẹ̀ Yorùbá wọ́n lè pín sí Kánò. Ẹ jẹ́ á jánu kúrò lórí ìyẹn. Lóòótọ́ nìyẹn ń ṣẹlẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní Nasarawa, ṣé ẹ mọ̀ pé wọ́n ti discover lithium ní Nasarawa. China ti ń bẹ Nàìjíríà, Faransé ti ń bẹ Nàìjíríà pé kán jọ̀ọ́ kán fáwọn ní access sí lithium yẹn káwọn máa wà á. Lithium tí Elon Musk tó ná owó rọ̀gùnrọ̀gún sí ní Congo, tí wọ́n fi ń wa lithium tí wọ́n fi ń ṣe bátìrì ní Tesla, tí wọ́n fi ń ṣe bátìrì fóònù, bátìrì mọ́tò, bátìrì gbogbo ohun tá à ń lò tó jẹ́ àwọn bátìrì, lithium wà ní Nasarawa. Kí Nasarawa wá wa lithium yẹn kán wá mójútó bó ṣe yẹ kán mójútó kó ṣàǹfààní fáráàlú. Ṣé Nasarawa ò ti ní billions of tons of lithium, billions of tons lithium tó máa generate billions of dollars fún ìpínlẹ̀ Nasarawa? Tó bá jẹ́ pé gbogbo wa a ya aláfọkànsìn rere táwọn gọ́ọ̀mẹ̀ntì wa sì nífẹ̀ẹ́ ìlú dọ́kàndọ́kàn. Òun mo fi sọ pé kò sí stage tá a máa dé ní country tí ò sí resources ńbẹ̀. Gold Zamfara àwọn wo ló ń wà á? Tí wọ́n bá lo gold Zamfara bó ti tọ́ àti bó ti yẹ, ṣé Zamfara àwọn ọmọ bíbí Zamfara lè wà nínú mẹ́ẹ̀sì burúkú tán wà yìí? Ṣé lè wà nú ẹ̀? Ṣé bádàmọ̀ Oshiomhole sọ ètò ààbò lórílẹ̀-èdè bó ṣe rí, ohun tó fà á àti bó ti rí? Bádàmọ̀ Oshiomhole ṣàlàyé ẹ̀. Ó ṣàlàyé àwọn tó wà nídìí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tí ò fi dáa. So láì ní gbéra lákòókò, ní creation of state tí wọ́n fẹ́ create kò dáa. Kò sí àǹfààní tó fẹ́ mú wá ju wípé òṣèlú ni wọ́n fẹ́ lò. Èmi ò support ní t'Afẹ́nifẹ́re sọ, but ní t'Afẹ́nifẹ́re náà tún sọ wípé true federalism nǹkan gidi ni. Mi ò tún wá support nǹkan tí Arewa sọ wípé lásìkò yìí pé kò tíì yẹ wá, mi ò support ẹ̀. But níwòye tèmi, òṣèlú ni àwọn tó fẹ́ tán mú wá, òṣèlú náà fẹ́ fi ṣe lé wa lórí nítorí pé àwọn tán máa lò àṣẹ gómìnà náà àwọn tó ti wà nínú òṣèlú ìbàjẹ́ orílẹ̀ Nàìjíríà ni. So a ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ fún ti tòní. Ẹ tún pàdé mi ọmọ yín, àbúrò yín lórí àkọ́tún ètò lórí ọ̀rọ̀ tó ń lọ
lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV. Ó dàbọ̀.